ìmáàmù gbogbo IDP lónìí. Gbogbo àtàwí bàbá wa Sàlámù Alábìdún ẹni gbogbo wọn báwọn. Lẹ́yìn pátá àfáà wa. Lẹ́yìn ìgbà pé ẹ tó àfáà wa. Wọ́n tún fẹ́ tọ́ wọn bí. Ìdáwà wa gbàgbọ́ ń gbà náà. Ìdáwà gbàgbọ́ ń gbà wọn náà. A gbà pé àwọn akéwù gbọdọ̀ káwọ́ pààyàn ni. Àwọn gbà pé ọmọ akéwù gbọdọ̀ káwọ́ pààyàn ni. Tí ó máa tẹ̀lé àfáà rẹ̀ báyìí. Kò gbọdọ̀ síwájú àfáà. Kò gbọdọ̀ síwájú àfáà. Báwa ti máa sínú. Báwa ti máa sínú. Nígbà tí àwọn ṣé òyáyá dé. Ogun ẹ̀sìn kẹsẹ́. Ogun ẹ̀sìn kẹsẹ́. Ojú yé èèyàn pé ọmọ akéwú náà ta àbá yìí. Ọmọ akéwú náà máa ta àbá rẹ̀ yìí. Àbá yẹn sùn ní. Àbá yẹn sùn ní. Ẹ̀rì mọ̀ náà. Ẹ̀rì mọ̀ náà. Àwọn náà fẹ́ rìn. Àwọn náà fẹ́ rìn. Mo gbà láì bí ṣé ọ̀dọ́mọ̀ yẹn yẹ́bù lọ́dí ṣe ṣe nù. Ohun tó jẹ́ àmà pé èèyàn ṣe bẹ́ẹ̀. Ọjọ́ àwọn mọ̀ pé èèyàn máa ṣe bẹ́ẹ̀. Láti jọ náà. Láti fi ìjọba Márkàsì lélẹ̀. Wọ́n sì fi rinlẹ̀ ní Kánò. Àwọn ènìyàn lásán tàwọn o gẹ́gẹ́ bí ẹ̀dá àwọn ọkùnrin ní àpá àdámọ̀ yáyá. Wọ́n sì jẹ́ ọkùnrin aláwọ̀ kí. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا ومنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات بإذن الله ذلك هو الفضل الكبير ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون. بارك الله. Òní ọjọ́ àmì ni ọjọ́ kíni mo pè ọjọ́ àmì. Ṣé ìlú wáyé ní ti mọ wáyé? Ìka méjì ló gbé. Tí o ti ṣẹlẹ̀ fún mi rí ní àtijọ́ wọn ti bí mi. Bàbá wa, bá kí yóò gbogbo tí sì wí kíkí náà máa jẹ. Àmọ́ àkọ́kọ́ kí n bá dàrí lóko púpọ̀ ní pé a máa sọ̀rọ̀ pẹ̀lú èmi etí ìdílé ẹ̀yìn pẹ̀lú ibi tòní. Ìtòní. Wọ́n ṣàkíyànlá ọlọ́jà ìsìn ti wí. Ipe káwọn ọdún dìde ká sọ ọmọ lórúkọ ó sì lálùbáríkà méjì wa. Irú òní ọ̀gbọ̀n ọmọ sojú mi. Kí èèmà ti bẹ́ ọwọ́ mi pólísì. Ọ̀nà sì dìnnà. Àmọ́ tí ìbá wá mi tí wọ́n wáyé lónìí mo ti di mùnáfìkì. Bàbá mo ti di mùnáfìkì. Torí bí àmọ́dù tọ́lọ̀ ń dogbó yàrí fún ìjọba àṣọ súnà rẹ̀ wọ́n wà pẹ̀ báyìí. Wọ́n wà ń bẹ́ kìí wọ́n wà ń bẹ́ gidigidi bẹ́ẹ̀ sí yíò ìlú tí rọ̀ báyìí. Wọ́n dá àwọn ọ̀rá ti pé lásàálẹ̀ ẹjọ́ náà àtúkójọ báyìí. Èyí tí ò sí dánù nínú ìmọ̀dá ilẹ̀. Bàbá ó lè márùn-ún, yìí kẹ́yìn náà, tó rẹ̀ náà bá mi dúpẹ́ yìí. Alhamdulillah. Ìbá rí ìjọba nínú nínú. Ìgbẹ́ ọlọ́wọ́ kọ̀kọ́ yọ iṣẹ́ fún wa. Fún bàbá mọ̀ lára, mò ní òrùn Márkàsì. Bẹ́ẹ̀ ti fẹ́ràn bàbá wọn.
gbé Kánò yìí àwọn tó jọ bá gbélé àwọn tó bí àwọn bì í àwọn tó jọ gbélé nù tí wọ́n padà bá àwọn tó padà ẹ̀yìn tí ti bọ̀ wọ́n yìí ti kì ọ́ ìkì ọ́ wọ́n bá yẹ pé bá bẹ̀rẹ̀ kíkì gẹ ilé àbọ̀ sí ìlú ṣe kí bẹ̀rẹ̀ àmọ́ ọ̀rọ̀ ń pè mí nínú ọjà bọ́lọ̀ bá ṣe fọ pẹ́ kẹjọ bọ́lọ̀ mọ́ ó ṣe ọpẹ́ ibẹ̀ ọ̀kan nígbà àwọn ọmọ ẹgbẹ́ ní ọyọ̀ yìí lọ́mọ tá a ṣe súná rẹ̀ kí ní bọ́yọ̀ yìí lásán ọlọ́ọ̀sọ́ dàbà Alhamdulillah. ọlọ́ọ̀sọ́ di àfa lójú ẹ̀mí wa náà báyìí. Alhamdulillah wa qul alhamdulillahi sayuriikum ayatihi fata'rifunaha rabbuka bighafilin amma ta'malun. Bí mo ṣe bẹ̀rẹ̀ Kánò lẹ́yìn tí bàbá wa sọ gbogbo wọn náà ló ṣojú ọ̀yájú ọmọ kan ní mí. وقل الحمد لله سيريكم آياته فتعرفونها. Àwọn tẹ́ ìwà mọ̀ nínú ọ̀yájú yẹn ní ìdíyẹrí mi lónìí. وما ربك بغافل عما تعملون. Wàláhì gbogbo ẹ tí bá yájú òye gbogbo ẹ tí yájú náà lórí ojútọ̀ ayé rẹ̀ o. Tó o bá yájú àṣà ni wọ́n pè. Ìyájú kan ni pé kí nǹkan ó dàgbà sókè ọmọ sùn. Ike ijó yẹn fẹ́ sèyí dáa. Ẹ̀yin pé ìbẹ̀yẹn ló sì tó àdébí tẹ́yìn kó wá rèé. Àbá àkàní kálukú sùn kalẹ̀ bí ọwọ́ ni. Ìkan sùn kalẹ̀ bí ọwọ́. À ń jẹ́ mọ́tàsí fún kí là ń jẹ́ nílé rí àbí. Ẹnu tó tọ́ta méjì. Kí lè ní mọ́tàsí sẹ́yà yìí? Wọ́n fi lọ súná. Ẹ̀yin lọ tún yí wá sínú padà o. Kí ẹ̀mí mọ́tàsí sẹ́yà yìí? Ẹ̀mí lọ́bi ìyàwó. Ẹ̀sẹ̀ bí ṣe ṣe tí mọ́kásì gbé lè lọ́wọ́ nù ọwọ́ ayẹ̀ká wà nígbà tí mọ́kásì sí káwà náà káwà sí. Alhamdulillah. Nínú tí mọ́kásì máa ṣe èyí tí mo wáyé fún yìí. Alhamdulillah. Tómi àdébà àwọn mi náà bá bẹ Kánò. Adé bí ẹ̀mí wa náà ti ẹ̀wù wọ́n kò ní. Alhamdulillah wa qul alhamdulillah sayuriikum ayatihi fata'rifunaha. Amadu mo bọ̀ ẹ́ bẹ̀rẹ̀. Wa ma jẹ́ kí wọ́n ká pẹ̀lú mi. wa ma rabbuka bighafilin amma ta'malun. Ẹ̀mí dàbí ṣe lọ́nà kọ́ bá dá bí ọ̀dà lára àmọ́jú ilẹ̀ tí wá mọ̀. Sẹ́mi tí àbí ṣe ìjọ náà wọ́n ní kó mọ́sájú akádó débẹ̀ o. Àmọ́ pé gbogbo ẹ̀kú mọ́kàsí ọjà yìí lára àmọ́jú tí wọ́n mọ̀ yìí. Àyíbẹ̀kọ́ ni. Alhamdulillah. Ẹ̀bú wà. Wọ́n ní wọ́n ti láwọn ẹ̀yẹ ti wà tẹ́lẹ̀. Àmọ́ pé ẹ̀bú mọ́kàsí ọkọ̀ jáde lára ẹ̀. Owó mi, ọ̀kan ní ti ẹ̀yìn náà. Alhamdulillah. Wa qul alhamdulillahi sayuriikum ayatihi fata'rifunaha. Wa ma rabbuka bighafilin amma ta'malun. Wa ma rabbuka bighafilin amma ta'malun. Bàbá rárá jẹ́ kí wọ́n jẹ́ sáàtò fún báyìí. Ọ̀rọ̀ yìí ẹ má dàrú. Bàbá kan máa náà kọ́ sí mi. Wa qul alhamdulillahi. Torí màá mú ti dá ọ̀rọ̀ ọ̀lẹ́ ní sìkòsìkò lò yẹn jú.
yanjú ẹ̀ ọmọ jẹ́kọ̀ gbọ́gbọ́rọ̀ yanjú ọ̀kankan bẹ̀ ọmọ jẹ́kọ̀ wàláhì bọ́bá lọ lé jẹ́ pé tí àmọ́dù ṣe lọ́wọ́ lónìí ni wọ́n bá ṣe jọ́nà ní àdíjá torí tẹ́mi náà fẹ́ ṣe a ní ọdún tàwọn ni máa bọ́ láì ìtẹ́mi náà fẹ́ ṣe bó ti wà yìí káàtì mi tó ní agbára ó lè kọ bí sàdámù ṣe kọ ẹni tó ní màdéjì ó lè ṣe kí ni ó lè kọ́ ni ó lè kọ́ ni وقل الحمد لله سيريكم آياته فتعرفونها. èyí tó kọ́kọ́ jáde rẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí bàbá rẹ̀ náà ní kọ̀sẹ́ni tó lè jáde rẹ̀ jọ náà. فتعرفونها. èyí tó kọ́kọ́ jáde rẹ̀ náà báyìí náà ní kánú èmi yìí. سيريكم آياته. ike bàbá yín máa kọ̀ kan kò kéwú lásán ìtọ́júra ọ̀tọ́júra lásán ẹ̀kọ́ ọjọ́ òun náà tún wá fi bí mọ̀ mí. àwọn èèyàn bẹ tó kéwú jù mí lọ nínú wọn àmọ́ wo fún òbí ṣiṣẹ́ débẹ̀ wọn ẹni tó kọ́ wá fi ṣiṣẹ́ èmi yìí ni kì í sì tún sọ sínú ẹni tó tún gbé jáde àmọ́dù mi. Ádámù bẹ̀rẹ̀ ẹsẹ̀ àmọ́dù báyẹ̀ mi. وقل الحمد لله سيريكم آياته فتعرفونها. Tí ààrẹ bẹ́lẹ̀ mi ti ká ní o. Tí àmọ́dù bẹ́lẹ̀ mi ti ní ìkàwé mọ́sọ̀ fún ilẹ̀ náà. Ike ń bẹ ní láìbírì Marikati. Àwọn tí mo bá kánú gbà náà ta ní tí ààrẹ bẹ́ẹ̀. Ẹ bá tèmi yín bẹ ẹ sì bá tà àmọ́dù. سيريكم آياته فتعرفونها. Òtúndọ̀ ọmọ tí àyè kan bàbá lórí ilé tí wọ́n náà ti máa kọ́. Gbogbo àwọn tí wọ́n bá ṣiṣẹ́ bí iye ènìyàn mọ̀ lójú kan náà. Àwọn tí wọ́n bá jòkó tí wọ́n bá sọ̀rọ̀ àmọ̀ ìjà. Ẹni tó àmọ̀ náà. Àmọ́ jòkó wá dákẹ́. Lọ́wọ́ tó ti bẹ̀rẹ̀ ìkẹ́lẹ̀ ní kí bàbá mo ní ìrìn. Òun bọ̀ tó ti kọ́ mọ́sálásí kan. Allahu Akbar. Níbo? Ó ní Gẹ̀mọ́ ní Amáyọ̀. Kí ló wá ń fẹ́ bẹ́ẹ̀? Ìparí ilé kéwù. Ìparí ilé kéwù. Ìsì tó ń ká lọ náà ni. Èyí sọ fún wọn tó ń sùn bí ọ̀sẹ̀ náà. Ṣé wọ́n ti wá kọ́ lọ́wọ́ fẹ́ ṣe bá níṣẹ́ ìṣẹ́ wọ́n ti kọ́ tán? Òun fẹ́ sí ni. Kí ló wá fẹ́ kí wọ́n ṣe? Olóògbé kí n fẹsẹ̀ tẹ̀lé báyìí. Wọ́n kò dé tán. وقل الحمد لله سيريكم آياته فتعرفونها وما ربك بغافل عما تعملون. Àmọ́dù ní wọ́n fi hàn wá bọ́ làwọn ó ti rí nísìn. Ìtàwà náà ń ṣe. Ìtí àwọn náà ń ṣe. Bá a bá dàgbà tá a dùn kó tá a kó mẹ́ta, àṣẹ́kò ní dúró. Nínú bọ́lọ́lọ́ ti yọ nínú àwọn ọmọ tá a sọ sóná. Alhamdulillah. Mo sábà tó mọ sọ sínú ọmọ méjì ilé wọn. Mo sì kó bà ní ìwà gbogbo wá. Ìyàwó náà bẹ́ẹ̀ kò sẹ́jọ́ ìdá mi mọ́ ní wọn. Pẹ̀lú ìdímọ̀ mi náà. Ọlọ́run wá yọ orí ẹ̀ lónìí. Alhamdulillah. Ẹ̀mí rẹ̀ náà tún wá fà mọ́ mi. Wọ́n dàbí ti bàbá rẹ̀. Ọ̀rẹ́ mi lélẹ́yìn. Ẹ̀gbọ́n mi lélẹ́yìn. Ìyàtọ̀ mi. Ọ̀rẹ́ mi lélẹ́yìn. Èmi rẹ̀ ó ti gbá nípa yíra. Wọ́n dá mo ti parí pé wá, mo ti gba tíkẹ́ẹ̀tì, mo ti gba gbogbo rẹ̀ tí bàbá rẹ̀ tó kó. Òun gbàgbọ́ pé wà mo ní kọ́lá mo fẹ́ bá yín lókè nìyí. Onídìí. Lẹ́yìn méjèèjì ò sọ fún wọn. Àsọ fún wọn, èmi rẹ̀ lájọ́ rán. Yóò pè mí lóhùn, yóò pè mí lọ́sàn, èmi yóò sì máa dá lóhùn, yóò máa dá lọ́sàn, yóò máa dá lóhùn. Torí pé mo fẹ́ kọjá àgbà sókè. Mo fẹ́ kọjá àgbà irú àwọn tó lè gbé àtàwọn ẹni tó tí ìkan lè fi lọ nílùú ìwù. Sẹ́lẹ̀ ní okùn mi bàrí ìjọba awẹ́ta. Ṣé eléyìí ẹ̀sìn tó wọ́n tóbi? Alhamdulillah. Sayurikum
إله إلا الله. bẹ́ẹ̀ ní ìwà tí bẹ́ẹ̀ yìí wẹ̀ta ló di ní ìṣẹ̀lá yìí. kí bá àbá wá sọ̀pọ̀tù náà àmọ́ ní ìta láti sọ̀pọ̀tù. kárí àmọ́ tó ogun mímà yìí ní lọ́wọ́ wá wẹ́ta. kò ní tí o sọ̀rọ̀ òní gbà. orílẹ̀ ti sọ ọlọ́wọ́ bọ̀. orí gbogbo yẹn lọ́wọ́ lọ́wọ́ bá ti sọ tá àgbọ̀tá rẹ̀. wà kò ní ní ọmọ tó lé láyé. wọ́n yà wọ́n kírun kò ní gbà tó ní pẹ́ẹ́tẹ̀ tó sọ ọlọ́wọ́ bọ̀. sẹ́yìn orí kọ́ ọ̀yà tí bàbá ìfọ̀dà wọ́n máa wà bùkà bí láàbìlẹ̀ ní àmà àtàmọ́jú. sẹ́yìn títà àwọn aga ìtítà àwọn aga tọ́lọ̀ òtítì máa fi yọjú dáadáa. abẹ́kọ̀ yí padà. bí àwọn ilé bá dìde nínú ọmọ ẹkún wọn wọ́n wọ́n ṣe kéta wọn ní yóò wọ́n wá jíjà. àwọn tí wọ́n máa kún náà dábàá kó lọ́wọ́ dábàá sí àwọn ìlú lọ́wọ́ ni. sójú lọ́wọ́ ni. àwọn tí wọ́n bá lọ́wọ́ lọ́wọ́ wọn ni wọ́n máa kú. ẹ̀ tó bá gbé mọ̀ lọ́wọ́ wọ́n máa ṣe kéta rẹ̀. ọlọ́run wá ń pa àwọn onímọ̀ rẹ ní wá ń gbá àwọn olóògbò fún yín. àwọn tí wọ́n mọ̀ wẹ́ta. báwo ìgbà ìlú àhàlà ìlú kẹ́yìn ọmọ mi kọ́ mi. إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم. sẹ́bí mo nílùú bẹ́ẹ̀ lọ́jọ́ bọ́ yìí fún ọ̀pẹ́ dání. وإذا أراد الله بقوم سوءا فلا مرد له. sẹ́wọ̀n nílùú yìí náà wọ́n náà tún bọ́ọ̀gì ni. الله. rárá bàbá mẹ́tẹ̀ ìfọ̀ yí padà wọn lákòókò yí padà. ó ti tásìkò tó yẹ kó gbogbo àwọn ọmọ tí wọ́n bá dìde pẹ̀lú mọ̀kẹ́yà gbàràmà ló dìde pẹ̀lú wọn. ìgbà tí wọn ò rí báyìí o. òun ni bàbá rẹ̀ náà sọ ó dùn mọ́ ikú ọmọ ẹnu débẹ̀. tó báyìí lásìkò tẹ́mi dìde ni èmi ló tún mọ wọ́ ni. tí ìtumọ̀ wa yí tó kọ́ ọmọ tòmí bọ́ọ̀ bá wá tómi tọ́mọ mi ò bá tún tùmí lọ àgbáríkà wo mọ wá ní. إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم وإذا أراد الله بقوم سوءا فلا مرد له وما لهم من دونه من وال. jẹ́ńdá tó bẹ̀rẹ̀ mo fi sọ lẹ́yìn tí màá mú gàmá sọ ìpè àyèkó ní mímọ́ tó bá fẹ́ dìde àmọ́ já pẹ̀lú ẹ̀yìn yóò wá jẹ́ kí dìde rẹ̀ kó ṣe kí ni o. ọwọ́ adigbọ́dọ̀ náà wọ́n wá bá wa lò bẹ́ẹ̀. ìwà ń gbà wọ́n ti ń wẹ́ta lálùkù ní àti tí wọ́n ń lọ́ọ̀gì ń fi wọn lálùkù ìyàwó tó ń gbé tó gidi jáde lọ. wọ́n wá ní pàtàkì náà ti wá wà lókè díẹ̀ ní sí àwọn náà ti tuntun kéde pé bẹ́ẹ̀ ààyè yìí nínú tó yẹ fẹ́ kí n lò ó fún tó yẹ kí wọ́n láyé gbogbo ilẹ̀ ní inú tó fẹ́ kí n lò ó fún ní tí wọ́n wá ṣe lónìí. Alhamdulillah. káfí gbé àwọn ọmọ wa tí pọ̀ wá lárugẹ. kéde kọ́ sọ nígbà sí Aláròyé àbóníjàgbà kí mo wá dá wàhálà alẹ́ dojúmọ́ tí ò lè bí ìkẹ́kẹ́ fún community kí mo ní ṣe wà sí èyí tí wọ́n ní káàdì wà sí ìṣe ìjọ tí bàbá àmọ̀ ládàṣẹ́ Muhammad Habibu náà fi nílẹ̀ báyìí ìdíjà tó ṣàjá rẹ̀ ẹni wà ní ìlànà mo wá dúpẹ́ lọ́dọ̀ ọjọ́ lónìí pé nínú àti kọ̀kọ́ ṣàjá àwọn sóyè tí kọ̀kọ́ ṣàjá àwọn ọmọ mi yìí bẹ́ẹ̀. Alhamdulillah. mo bá yín dúpẹ́ lọ́dọ̀ náà. Alhamdulillah. mo bá yín dúpẹ́ lọ́dọ̀ náà. Alhamdulillah Rabbil Alamin. ìtí mo mú lọ́wọ́ tí mo sọ ni mo fi yóò fèsì ọ̀rọ̀ fún ìmáàmù bọ̀dá mi àti gbogbo àwọn tá a jọ ń gbé pẹ̀lú ìjọ náà. bí ìbá ṣe kò ní ṣe ń jọ́nà kò ní lọ sẹ́yìn náà mọ̀ wàlá àgbà kò ní lọ. nígbà tí ọlọ́run ti fẹsẹ̀ gbogbo ẹ̀ múlẹ̀ tó kọ padà sí láì padà. mo wá dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pé wàhálà náà wá yọrí nísì. Alhamdulillah. àárí àwọn dùn ọmọ bàbá wa Muhammad Raji àwọn
Muhammadu bin Maulana Abdul Ghani bin Maulana Sheikh Madrahi. Orí tọ́lọ̀ yọ fún ilé ìgbẹ̀mọ̀ lónìí ọlọ́mọdé owó rẹ̀. Wọ́n tún kú bẹ̀rẹ̀ tàṣọ fún náà. Ní ìrètí àwọn náà. Wọ́n kú. Fún bá ti dá àwọn olóòtú pẹ̀sẹ̀ jáde wọ́n ni. Ẹni tó pẹ̀sẹ̀ jáde jẹ́ wọ́n tún kú bẹ́. Àwọn tí èlò náà fi gbélé níná oní bàkúrà tó sáàjì ọba ẹ̀. Ike ó dìde pẹ̀lú bó ti yẹ kó dìde. Ọlọ́sì ṣe ìgbà fún tí ò tó rọrùn bá ara lájú náà tí ó tún ti ṣe báyìí. Ìmọ̀ náà wá ṣe àwọn àṣẹ pátí àkànfò. Gbogbo ojú tí kò ní àyíkọ́ dímà ní. Ìtọ́lọ̀ ọmọ orí dímà sí ọlọ́run bá fi ṣe fún. Wọ́n fà á. Bismillahirrahmanirrahim. Alhamdulillahi rabbil alamin. Arrahmanirrahim. مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. Kí mo wá múlò wá fún yín à ọ̀rọ̀ kejì bàbá àgbàmọ́ òkè àwọn àgbọ̀mọ̀ wò wíwá àjòjì mọ́ òṣùwọ̀n pé mi sáàjòjì ní kẹ́yìn ọ̀pẹ́ mi sáàjòjì ní wọn mo ti sọ̀rọ̀ tó láà pọ̀lísì ni wọ́n pọ̀ ní àyè àwọn sínìọ̀ ni wọ́n pọ̀ ní àyè láìpẹ́ ojú wọn náà ní gbogbo nǹkan òun fi ní bó ti ní sóyí bàbá wa sì ní bí ọlọ́run bá ní wọ́n bá ráyè ní àwọn ọlọ́run kí wọ́n wá torí àwọn wọ̀nyí bàbá wa wọ́n mọ̀ ilé o àti bàbá wa Usman yìí àwọn tí wọ́n jọ lù gbà pẹ̀lú Mọ̀lánà Sheikh Muhammad Habib bin Adam àwọn bàbá wa Hussein yìí àwọn senior wa àti bàbá wa Tafsiri yìí Imam Tafsiri kò tẹ̀ bá wọn ṣiṣẹ́ díẹ̀ òun náà máa yìí màmí náà díẹ̀ bàbá yìí náà máa yìí màmí náà díẹ̀ ìmí ẹ̀dá àtẹ̀ká wò àbí ẹ̀kọ́ ẹ má bò mí o àbá Hussein àgbáyé ọlọ́run ní bàjẹ́ gbogbo ẹ̀ bàbá dáadáa ní ọlọ́run ní bàjẹ́ ṣé ẹni tí mo fẹ́ yanjú ní àyà ọ̀rọ̀ kẹrẹ́ tí ó sì fẹ́ mọ́rọ̀ mọ́sálásí ó lè máa rùn ọgbọ̀rọ̀ yanjú ọ̀rọ̀ ẹ̀ọ̀kan yìí bàbá adámá mo fi bàbá orílẹ̀ mo kí ṣé ẹ rí ìyàtọ̀ díẹ̀ náà níbẹ̀ láàrin ilé pẹ̀lú erígbú ìyàtọ̀ tí bẹ láàrin rere pẹ̀lú erígbú ìdàmú ẹ̀ lọ́jọ́ ni o tẹ́lẹ̀ tó bá ti lé nígbà tẹ́lẹ̀ ní ìta mẹ́fà ní tó bá ti lé ìyàsọ́wọ́ ọwọ́ òsì báyìí iṣẹ́ ìwọ ìyàsọ́wọ́ tó ó sì máa ṣe ikú lọ. bí ẹ̀ bá wá jó ní mímọ́ èyíta mẹ́fà ọ̀nà yóò tẹ́ ẹ̀ láti júwe dáadáa. Fún àwọn tó bá fẹ́ ṣe nílé ẹ̀tọ́ bá sì fẹ́ ṣe kàyókù náà pọ̀ gbọ́dọ̀ nú tọrọ dá báwọn kan náà kí ni ìgbẹ́ náà òun ni tí ṣètáyà ọ̀dá wọn ìyà yìí tá a dúró mọ́sálásí ni wọ́n pè é tí lọ́dọ̀ á máa pè ní mọ́síjídù mọ́sálásí ìlú ọ̀pẹ̀ mọ́sálásí ààyè tí ẹ̀tí mọ́sí tẹ́lifíà fẹ́ ní ọ̀tọ̀ ní tààrí ọ̀tọ̀ tẹ́lifíà àwọn àfọwò ní mímọ́ bí àwọn ilé márùn bí àwọn bàbá aláàjì bí bàbá ó tẹ̀síì wọ́n ti mọ̀ yàtọ̀ sí bẹ́ẹ̀ láàrin àti tààrí àti tẹ́lifíà kí ni ó dòkó kíláàsì fọ́mọkọ́ ọ̀fẹ́ máa pè báyìí ẹmọ ìwá ìtààrí mòrò tẹ́lifíà ni mo ti wá lò tọ́kọ́ gbogbo tí a bá ké ilé ké ní kíláàsì mọ́sálásí yóò ti lò ó gbogbo ọmọ tí a bá mọ̀ tí ọba ti ẹ̀kọ́ mọ́sálásí tí ọba ti lè máa kọ́ ọmọ kankan kí ni táwọn ẹsẹ̀ mọ́sálásí wọ́n náà kí wọn ni àmọ́ ẹ̀tọ́lọ̀ ń fi hàn kọ́ wa tí kì í sí ẹlòmíì tí mà òjọ́lọ́ ọgbà ẹ̀wọ̀n rẹ̀ èyí wà ní òòlẹ̀ kí wọn jáná owó ọba ti lójú tó ayé rẹ̀ tó bá kí wọn mà pé tọ́lọ̀ ń fi hàn wíwọ̀ ètí ìgbé ayé náà
alọ̀lẹ́kọ́nà bàbá wa dọ́nà tá a bá tẹ́nu mọ́sálásí gbogbo tí a fi kíyàn ló fi bọ́ lọ mẹ́ gbogbo tí ọ̀nà pẹ̀lẹ̀ sígbà kíyàn sọ́jà abẹ́ ní báyìí pẹ̀lú ọwọ́ kan bàbá Hussein gbogbo sọ́jà láyé ọwọ́ kan yóò fi bẹ́ yìí àríbẹ̀ ẹ̀kọ́ ni nẹ́sì yìí mọ̀ wá ń bá ti sọ́jà lọ́lé àwọn tó bá jẹ́ mọ́sálásí ọwọ́ méjì ló fi bẹ́ yìí ọwọ́ mú tọ̀ ó fi bẹ́ yìí ọwọ́ mú tó sì náà ó fi bẹ́ yìí ọwọ́ wa sọ pé Allahu Akbar kígbẹ́ ìtọ́ bá ga ju gbogbo ayé lọ láti yí fún ọlọ́run wá lé yìí wọ̀n tó gbọ́rọ̀ fẹ́rẹ̀ láyé kọ máa bọ́ méjì bẹ́ẹ̀ lẹ́yìn ọlọ́ ọ̀pọ̀ tó bẹ́ẹ̀ owó sí náà bẹ́ẹ̀ èyí tó wá rùkú náà ẹ máa gbọ́ ìyá wa gbogbo táàmù yìí èyàn gbọ́dọ̀ pápọ̀ fẹ́ nìkan nínú mọ́sálásí náà èyàn tó sùn dáadáa láti lè fi kí ọlọ́ Allahu Akbar ẹ̀dá pẹ̀lú mẹ́sẹ̀lú lọ èyí lẹ́ gbọ́dọ̀ gbé lọ lé o èyàn tún wá sùjádà ní mọ́sálásí nínú mọ́sálásí ààyè sùjádà yẹn ni wọ́n pè ní mọ̀bọ́ọ̀mù ìkórùbà tí a bá bẹ́ sọ́lọ̀ pa ní ilé ìsùjádà ní gbogbo ẹ̀dá tọ́bọ̀ wá kí láyé sùjádà tẹ́ wá ní sùjádà méjì èyí ni ojú ìlú náà ní gbogbo tó fẹ́ ló sùjádà méjì onígbọ́n bá fẹ́ ní kanẹ̀ ẹyọ ọ̀kan kó sì méjì ló sì tó bá kọ́ fi ní kanẹ̀ àkọ́kọ́ oójò oójò méjì kanẹ̀ kéjì tí ìmọ̀ bó jíde wà ní màkù rùkú méjì òsì nínú ìdíde méjì kò sí nínú èyí tó pẹ́ méjì bẹ́ẹ̀ ìjòkó méjì kò sí èyí tó pẹ́ méjì bẹ́ẹ̀ ní kí ló sùjádà kí ni túnmọ̀ bí ó sùjádà sùjádà dákùnfà ọmọlọ́mí ọ kí ni túnmọ̀ rẹ̀ kí ni túnmọ̀ bí ó sùjádà èèyàn máa sùjádà fọ́nà ìtumọ̀ sùjádà fọ́nà ní mọ́sálásí èèyàn sì máa sùjádà fásì ọ̀dọ̀ ìyàtọ̀ mẹ́mẹ́ àsùjúdù lillah ó yàtọ̀ sí àsùjúdù li amrillah bí méjèèjì ọba papọ̀ lára àyà yóò sì ṣe rí Allahu Akbar ọ̀kan ní èsù ṣe òṣèkan yóò kú ọlọ́run ti délé yìí ọmọ ẹ̀tọ́ láàrin méjèèjì kúròkó ìtàn náà mo fi pé ààyè méjì ìtàn eré ikú pẹ̀lú ẹni yẹn ó ṣe kí ni ó súnmọ́ra wọn kọjọ́ra wọn kéèyàn ó sùn dáadáa fọ́nà ó yàtọ̀ sí kó sùn dáadáa wá sí ẹ̀rọ ó dàrú má ṣe ìtàrí lọ́wọ́ ẹnu tó dàrú wọn lọ́wọ́ tó lọ sí ti lé kí ní dòní ti ṣe ìwú lọ. wàyí ni kò ní لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين. Kádàmù tó dé ìní èsù náà ti ń sùjádà pẹ̀lú àmàlẹ́kà fọ́lọ́ ọlọ́run ti gbà lẹ́rú gbà náà ọlọ́run kò dá sí nígbà ọlọ́run bá náà òde kọ́ bá jẹ́ dákan ẹ̀dá sọ́jà àwọn wá ilé fàṣẹ síbẹ̀ ipé ẹ̀ ń sùjádà fún mi àmọ́ àṣẹ mi náà tún sùjádà fún ibi mo sì fàṣẹ sí ibi tí mo fi olùkọ̀fàṣẹ sọ́dọ̀ ara rẹ̀ mọ́ olè fàṣẹ sí ọ̀dọ̀ èèyàn kan tí ò ti ẹ̀tọ́ tí ò tó rá ọwá ní kó sùn dáadáa bẹ́ àwọn mọ̀láíkà wọ́n wúra wọn yá èwo tó lélẹ́ ẹwọ́n wọ àlúkà iná bàbá gẹ́mọ́
àṣẹ ọlọ́run ẹgbẹ́ ni wà ní. Allahu Akbar. وإذ قلنا للملائكة اسجدوا لآدم gbogbo àṣẹ ẹgbẹ́ ọmọ parí níbi tó ga lé ní ìyá ni. فسجدوا mo fẹ́ kẹ́ ẹ gbọ́ tí mo fẹ́ sọ yín ní àyíkọ́sáráṣí kẹ́ ẹ mọ̀ fàṣìkò ara yín ṣòfò. ẹlòmíì kẹ́ kí òní òun sùn dára fọlọ àmọ́ òun sùn dára fàṣẹ ọlọ́. Allahu Akbar. gbogbo ìdí ẹ̀hún kọ́ mọ̀ láyé tọ́wọ́ ní ẹ̀ àwọn àrùn yẹn ní ìrántí ẹ má jẹ́ bínú. وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا Ádámọ̀ tí òní. فسجدوا Ibẹ̀ ni gbogbo ayé nínú ìlú Gẹ́mọ̀ yìí tí wọ́n fàṣẹ sí. Tọ́jẹ́ فسجدوا ẹ̀ẹ́dẹ̀ṣẹ́ òní. إبليس أبى واستكبر وكان من الكافرين. Bẹ́ẹ̀ bá ń bọ̀ lọrin nísìnyí, àṣẹ tẹ́tẹ̀lé tẹ́tẹ̀lé lọrin ìyá yìí. Àwọn nìkan lọ bá mọ̀. Fata Allahu alaykum. Kẹ́ ẹ máa wọ́n mi tẹ́lẹ̀ ikú tilẹ̀. Ọ̀rọ̀ mi ti bá ti sọ́tọ́ yọ̀ bá gbogbo olùkọ́. Èyí tẹ́lẹ̀ ti sọ yóò dodo. Ibi kí ọmọ Sùdánà sí tọ́lọ̀ máa gbé àṣẹ sí. Àṣẹ ọjọ́ ọ̀nà náà gbé sí àyè. Ibo ti gbé sílẹ̀ tán, ó ní gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá jẹ́mọ́ ẹ̀sùn dára fún bẹ́ẹ̀. Àwọn tó bá tún wá kí lálejò náà kọ́ ọmọ Sùdánà sílẹ̀. فسجدوا إلا إبليس أبى واستكبر. Ìwọ tó ọba náà ní Sùdánà fẹ́ ìkọsẹ̀ tó kọ̀ ọ̀gẹ́mọ́ nù. فسجدوا إبليس أبى واستكبر. Ẹ lọ́wọ́ tó mi. Ṣé ẹ lọ́wọ́ mi tí ọ̀rọ̀ tó tó ayé ara rẹ̀? Àbọ̀ ọ̀rọ̀ tó tẹ̀ tọ́ bá padà wá kó àgbákò wa. Ẹnu kí ó tẹ̀ wọ́n láti kí ní pọ̀ náà. Kí ọmọ Sùdánà fàṣẹ ọlọ́wọ́. Bẹ́ẹ̀ mi ti kúrú tó yìí, bí èdè Sùdánà fọlọ́ ní Sùdánà fàṣẹ ọlọ́wọ́. فسجدوا Ìtẹ́sùn ṣe náà ni pé Ọlọ́run ní kẹ́ Sùdánà fún Ádámọ̀ yìí. Ẹ̀yin ọmọ Ádámọ̀ náà ẹ̀sìn Sùdánà fún àdìyíkù yìí. فسجدوا Farabalẹ̀. Ṣé bá Ádámọ̀ náà àrọ́mọdọ́mọ rẹ̀ ẹ̀yin tó gbígbà ìgbà wọn pẹ̀lú Muhammad Abdullah. Àṣẹ ọ̀gbọ́n ọ̀pẹ́ méjì. Wọ́n jọ owó ẹ̀ náà ni gbogbo ìdíbi náà ṣe wà. Ìjọ àti pé bàbá wa ilẹ̀ sí máa mú ipé àbáwùjẹ ní láàbí wọ́n ti dì máa mú lọ́nà àṣẹ ẹ̀kẹ́ sí pé bọ́ ọba fẹ́ láti bákà lọ́nà àdúgbò pàṣẹ ilé o. Kéde bá kan náà àìsí bá kan náà ìmáàmù gbogbo òru. Bí mo bá fẹ́ kí òun ní sí nínú ìnísí tí mo bá kọ́kọ́ lọ́wọ́ gbà òun ní sí àti kí ètò lẹ́yìn. Kìí ṣe pé kí ètò lẹ́yìn wọn lásán kí ìfẹ̀mí tẹ̀lé wọn. Èyàn tó lẹ́yìn àti ọ̀nà sí ní débìkà. Sùdúdù wájí ó yàtọ̀ sí sùdúdù kọ́dù. Sùdúdù wájí ni kẹ́mọ̀fẹ́ nílùlẹ̀ gbogbo dọ́bẹ̀jọ. Sùdúdù kọ́dù ní kọ́jẹ́ pẹ́ ní kẹ́ ní tọ́lọ̀ ní kẹ́ ma àṣẹ òun bẹ́ẹ̀ kẹ́ tẹ́lẹ̀ bá fún. Kọ́lọ̀ òun wọnú ẹ̀mí rẹ̀ wò pé ẹ̀mí rẹ̀ náà sùn dára fún kílò fótó. Ìdésù ò nílò. فسجدوا إلا Àwọn mọ̀lẹ́kà ni wọ́n jẹ́ ti lẹ́wọ̀n. Sùdúdù tẹ̀sílì. Yàní tọ́lọ́ lẹ́yìn gbogbo ẹ̀ mọ̀lẹ́kà kó tó di pé ẹ̀yin mọ̀lẹ́kà ló sùn dáadáa fún ká lè fi hàn yín dáadáa. Ẹ kọ́kọ́ lọ lẹ́nu ọ̀pẹ́sì ìdánwò náà. Ọ́pàsì ìdánwò yìí ọ̀yẹ̀dú ọlọ́ọ̀yẹ̀ sùn dáadáa. Àṣẹ ìkànnì nínú sùdúdù fíìlì láwùrì ni. اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر. فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين. Ẹnìkan sọ ọ́ nìdé ni wọ́n dọ́nà. Ó ní wọ́n mọ̀ sùdárà fọ́lọ́ ni owó olè sùdárà fásitì ọlọ́. الله Ó sùdárà sí tó lọ gbé àṣẹ̀sì. Ó sì sájídà kan nínú sájídà táì. Ó sùdárà fásitì ọlọ́. Tọ́ ọba ní tọ́ba lèyàn ní agídí ó wà sọ́bọ̀n. Àbóburú bíi tèmi yìí. Tí ọba fẹ́ ṣe ikú àbíkọ́ ọmọ méjèèjì. Wọ́n mọ́ yàtọ̀ sí mẹ́fẹ́. Gbogbo wèrè tẹ́bi ṣe èyí ṣe sí mọ́mọ́lá ní ìwúlẹ̀ àti ìlọ́lọ́rọ̀ náà. الله Èmi
mímọ̀ ní kọjá nàkan kí n máa fojú di àga àga tó dúró ní bàbá mi lọ. وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا gbogbo àyè tí ẹ̀ sùdẹ́rẹ́ àfáṣẹ ọlọ́run lẹ́wà pọ̀ ní mùsùlùmí lọ bá kọ́lá kọ́lá wọn gbé ọ̀rẹ́ rẹ̀ gan kó bá ṣe sọ́dọ̀ rẹ̀ kó fi gajù ọ lọ àbí kó sùdẹ́rẹ́ fún iṣẹ́ ìjọ ọmọ ṣe kéta ẹ̀ ń kọ́ lọ lẹ̀ díẹ̀ ìtọ́jà lẹ́nu ìlú nìsín ọlọ́run bá ṣe sọ́dọ̀ ọkọ ìyàwó sùdẹ́rẹ́ ni ìsìn kírun wà ní kọ́lá òtítì wòlí irú wòlí wọn lórí kọ́ ọmọ sùdẹ́rẹ́ fún mi tọ́lọ̀ bí àṣẹ sí lànà bí sọgbọ́n lọ́wọ́ ánẹ̀ ní àmúrò àdá ánẹ̀ ìtúdàdì àdá láàmọ́ ìtùmọ̀ àdá ánẹ̀ ìtúdàdì sọ̀rọ̀ lọ́wọ́ ẹgbẹ́ àṣẹ yìí mọ́ bẹ́ẹ̀ ní kúrẹ̀ láàrin ni ó rà ní mọ́bìnrin bá rí nílò tó bá rọ́pọ̀ rẹ̀ kó ṣe nílò ó sùjádà sùjádà ẹ̀rọ àgbẹ̀gbọ́ lọ́dẹ̀ ètò kọ́lá ìdí ń dá wàhálà alẹ́ ní sí ni pé ẹ̀rí ní sí wọ́n làwọn bá fẹ́ wáyé ní sí tí mo bá fẹ́ wáyé ní sí tẹ́ ẹ̀ bá lọ pẹ̀lú mọ́lúkásì yìí níwà o. ọ̀kan ló torí ẹ̀sùn dára wá sí tí bàbá àwọn bá ti lè yọ́nú sí ọbẹ̀rin òun sùn dára mọ́sálásí níbi bá agbáṣẹ sí eléyìí ikú rẹ̀ ó sùn dára ó sì ti torí wa ó ti jẹun wa ó ti mú mi wa ilóòtún wa nígbà orí nítorí ìfẹ́ lọ ẹkúra ìjọ wọ́n wá bí hàn lọ́pọ̀ kan báyìí wọ́n bí hàn lọ́pọ̀ kan báyìí wọ́n gbọ́dá alhamdulillah òdí rámọ́dúrà yìí ti wá lọ gan èmi ò lè lábẹ̀ kọjá tí ẹ bá ń wò wí pé ṣe káà náà wò wí báyìí tọ́ba ẹgbẹ́ ẹ̀mí yóò sùn jáde àkúbẹ̀ àwọn ti di mùnáfìkì nìyẹn wàláhì mo sì ti dúró ìpínlẹ̀ adáyàrá mi ní ṣe mùnáfìkì ti lọ ní bọ́lọ̀ kẹ́ẹ̀mà àǹfààní tí ń bẹ ń bí bẹ́ẹ̀ bá sùjádà tán mọ́sálásí ìta ni sùjádà fọ́ àṣẹ ọlọ́wà ó sì pè káàkiri ẹgbẹ́ mọ́sálásí lọ́wọ́ tẹ́lifíàmù kò sí wọ́n sí lẹ́sẹ̀ tó tí ẹ bá lè kó sùjádà fi tọ́ ibi tọ́lọ̀ fi àṣẹ ti wá sí ìlú èmi yóò ní lọ́kọ̀ báyà bọ́ ọmọ sí mùnáfìkì àwọn sẹ́ni kí mọ́mọ́ tí bá ti lè mọ̀ àbí ẹwọ́ rẹ̀ Allah wa irkunna ní gbogbo àwọn àtàwà ní torí àlọ́jímọ̀ mọ́kànmọ̀ báwọn yátà ń kí òun ní kéèkì wọ́n mọ́ tí wọ́n kí iná lẹ́ẹ̀mà fi fẹ́rí lulẹ̀ lẹ́ẹ̀mà fẹ́rí lulẹ̀ lẹ́ẹ̀mà fẹ́rí lulẹ̀ ẹlẹ́mìíràn ìkẹ́lú kójọ́ tó ti kí òun ayé yóò síwájú